HSM Yeye Lara Fashola Fanimokun, the Oluwase Olokun here in Lagos State, is here to celebrate everyone, and she is the grand host of this event. And don't go nowhere, because it promises to be a fun event while we celebrate culture in a colorful way. This is Kabiyesitv. Ní adéhùn ẹ̀bùrà ńlá tí ń gbénu omi ńlá, òkun dúdú, eyín ẹ̀ funfun, omi ò lápá, omi gbégi, omi ò lẹ́sẹ̀, omi gbèyàn lọ. Kábíyèsí Olókun. Olórí àpènà Amadu Ọlámilékan Ẹjalóníbù Amadu. Olókun ní gbogbo àgbáyé kan tí a mọ̀ sí, òun ni ó ń pèsè, òun ló lajé lọ́wọ́, òun ló ń pèsè ọmọ fẹ́ni tí ò lọ́mọ, òun ló ń pèsè owó fẹ́ni tí ò lówó, òun ló ń pèsè ọlà, òun ló ń pèsè ìlúkùn àti ìfọ̀kànbalẹ̀ fẹ́ni tí ò ní. Olókun jẹ́ nǹkan pàtàkì tí a gbọ́dọ̀ fọwọ́rọ́ sẹ́yìn. Ó jẹ́ nǹkan tá láti máa ṣe ní ọdún ní gbogbo ìgbà. Olókun ó fún wa ní ẹ̀mí gígùn torí ọlọ́mọ yọyọ ni, ó dẹ̀ dúró fún wa ní gbogbo ìgbà, ní gbogbo ọ̀nà ló fi tọ́ wa sọ́nà. Olókun jẹ́ ni wípé à ń ṣàjọyọ̀ nítorí òrìṣà Olókun, òrìṣà tó ní agbára púpọ̀ ni, torí kò ń lélẹ́dùmarè gbájélé lọ́wọ́. Láì sí Olókun kò ní sí ayé, nítorí pé owó la fi ń ṣe ilé ayé, owó la máa fi jẹun, òun la máa fi wọṣọ, òun la máa fi gbé inú ilé, òun pàápàá la máa fi ṣe ilé ayé. Nígbà tí ò bá ṣẹlẹ̀ yìí, ẹ mọ̀ wípé àti gbélé ayé á nira púpọ̀. Ìyẹn la ṣe ń ṣàjọyọ̀ lẹ́nu. Àti pàápàá àwọn bàbá ńlá bàbá wa, wọ́n ṣe ìlérí fún àwọn òrìṣà yìí pé àwọn á máa ṣèrántí wọn lọ́dọọdún. Ìyẹn làwa padà sí tá à ń ṣe kó lè tùbà kó lè túṣẹ, ká lè rówó ná ká rówó lò, torí a rí pé ilé ayé pàápàá ó fẹ́ máa le koko mọ́ àwọn èèyàn. Àwa wò pé kí ló lè máa fà, àwa rí pé torí nǹkan tí àwọn bàbá ńlá bàbá wa ń ṣe táwa ò ṣe mọ́, òun ló ń fa gbogbo ẹ̀. Ìyẹn la fi darapọ̀ lẹ́nìí tá à ń ṣàjọyọ̀ Olókun. Ìṣẹ̀ṣe tó yẹ ká máa gbé lárugẹ ni, tó yẹ ká máa pọ́n, tó yẹ ká máa gẹ̀. Àmọ́ ọ̀làjú ó ń tún nǹkan ṣe, ká má ló bà nǹkan jẹ́. Nítorí pé wọ́n máa sọ wípé odò tó bá gbàgbé orísun ó máa gbẹ ni. Ká má bàa gbẹ. Káwọn ọmọ wa káwọn náà lè mọ ibi tí ìṣẹ̀ṣe dé, ibi tá a gbé dé. Láti fún àjẹ́ pé irú nǹkan báyìí ó ṣe kókó ká máa ṣe lóòrèkóòrè, láti máa sọ fún àwọn ọmọ wa pé nǹkan tí à ń ṣe ìṣẹ̀ṣe wa lélẹ́yìí o, this is our culture and it should never be taken for granted.
ọdún Olókun ó jẹ́ ọdún kan tí ó pàtàkì ní ilẹ̀ káàrọ̀-o-jíire. Ọdún owó ni. Tá bá ń sọ ọ̀rọ̀ Olókun, à ń sọ̀rọ̀ ajé, à ń sọ̀rọ̀ owó. Ìdí tí gbogbo wa náà fi wà ńbẹ̀ lénìí torí pé gbogbo wa la fẹ́ kí owó máa bá wa gbé, kí ajé máa bá wa gbé. Yeah, Olokun gives wealth. But the point is you should try to understand. If you don't have something doing and you stay in your bedroom and you expect the wealth to come see you, how is that going to be possible? That's not possible in no way. Now, if you're doing something legit, if you have your business you're doing, you have your company you're doing, and whatever you're doing, then when you pray to Olokun, when you pray to the God of Ajay, it's going to come to you, enrich you more and bless you more. But you saying you're not doing nothing and you expect the wealth to just come to you, how is it possible? Àwa tí yín ẹkú lé o ṣàlàfíà lẹ́wà èmi ọmọ yín ẹ̀gbọ́n yín àbúrò yín Ọláìdé Bákàrè tó sọ sí àtàdówó láwa ní festival Olókun ibẹ̀ láti ń dábì láàárọ̀ bí ara kan tó gbé wa níbi báyìí náà ni ṣé mo pé nǹkan tí yóò bá rí nìkan èèyàn irú kan báyìí ó máa ẹ̀ láti wọ́n máa ṣí ojú wa dáadáa. Mo lè ti lẹ́ẹ̀dì rẹpẹtẹ.